Ọlọ́run fún mi ń Quran ó sùn fún mi ń rú ẹ̀ pẹ̀lú ẹ̀ irú ẹ̀ tó fún pẹ̀lú ẹ̀ nìkẹ́ni ó ní sunna anabi wa Muhammad anabi ò tí ì parí ó ní ẹgbọ́ o àwọn kan fẹ́ dénú nígbà tó bá yó tán tó bá jẹun tó yó tó jókòó tẹ́tẹ́rẹ́ tọ́rọ̀ bọ̀kú yóò máa sọ fún yín tó bá dòpin ayé wọ́n máa sọ fún yín pé alaykum bi hadha al-Qur'an Qur'an nìkan ni ẹ dì mú o fama wajadtum fihi min halalin fahilluhu ntẹ bá bá bẹ pé haramu ni ntẹ bá bá bẹ nù halali o ní ẹ máa pè ní halal fama wajadtum fihi min haramin faharrimuhu ntẹ bá bá bẹ tí ẹ bá ní haramu ni o ní kí ẹ mú ní haram ala anabi ni ẹ tẹ́tí gbọ́ innama harrama rasulullahi kama harrama Allah ntí anabi sọ̀sán bá pè ní haramu bí tọ́lọ̀ náà pè ní haramu ni o kò sí yàtọ̀ nù méjèèjì o ẹ má sọ pé súnà nìkan ilé súnà àní anabi sọ̀sán o ti sọ ti Abu Dawud lọ́gbọ̀ wa àti Tirmidhi imaamu Tirmidhi sọ pé hasan sahih hadith kẹta látọ̀dọ̀ Jabir ibn Abdillah ó ní anabi sọ̀sán ti sọ kó tó kú láyé ìpè la'alla ahadakum ọfẹ ìsítẹnìkan nù yìí àti hadith ní hadithi tọba dòpin ayé tàbí tọba yá wọn máa pe hadith kanú hadith wọn anabi sallallahu alaihi wasallam fún ẹnìkan nù yìí wọn mú tákìlá láàrin kàtì yọ àjẹ tọrọ gbọkú tọfẹ gbẹlélẹ fayakul ntí wọn máa sọ fún yín ni pé da'awna min hada ẹfi alẹ pẹ̀lú súnà jèrè ẹfi alẹ ma wajadna fi kitabi taba'na níta bábá nù Kùránì làwọ̀ tẹ̀lé ẹfi alẹ àníìdí súnà torí súnà kọ̀kùn sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ wáyà lórí ẹ̀ ànábì ti sọ yìí pé àwọn kan ó dè tí wọ́n máa sọ bẹ́ẹ̀ ní òpin ayé nínú hadithu mi hadithu Irbad ibn Sariya ilé ìgbàjúmọ̀ àpọ̀ tí gbogbo wa mà ó bí ànábì lè rí sọ̀sọ́ ànábì sì ń kìlọ̀ fún àwọn ó lọ́ ànábì kìlọ̀ fún ayé pé usikum bi taqwallahi was-sam'a wat-ta'a wọ́n sàsọlẹ̀ fún yìí páyọ̀ náà bá dọ̀wọ́ yìí o was-sam'a ntana bi bá wí ẹtẹlẹ o wà tọ́ a ẹ máa gbọ́ kẹsì máa tẹ̀lé bí àwọn aláṣẹ bá ti ń kà fún yín wọn ni abdan abashiyan kódà kò jẹ́ pé ẹni tó ṣe àmì ìròyìn tí lìdí yí ẹrú kan láti lu abasha ni ó ní fa innahu man ya'ishu minkum tó yẹn tó bá pẹ́ láyé inú yín fasaya ikhtilafan kathira yóò rí apẹnutọ́ pọ̀ o ẹ̀rí eléyìí tí ó sọ pé bẹ́ẹ̀ ni ó ti wà ní ayé ìsìn ilé wọn jẹ ká mọ̀ yìí pé wáhíù ni anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ní fi ń sọ̀rọ̀ kò fi ìfẹ́ nu sọ̀rọ̀ gbogbo tó ti sọ yìí oníṣẹ̀lẹ̀ yìí o yóò jẹ àmọ́ yìí pé àwa tá à ń ṣe Islam gangan orí òótọ́ la wà orí ẹ̀sìn rí la wà kọlọ̀ dákun kọ́ mọ̀ yẹ ẹ̀sẹ̀ wa kó ní orí Islam náà anabi yẹn yà pẹ̀ nítorí pọ̀ eléyìí ó wì báyìí eléyìí wì báyìí eléyìí wì báyìí oríṣi àfààní ọ wà bó ti wà kiri náà ní ìsìn afa mi sọjá de yí pé zakatu fati wa wọn ti bí léèrè pé à ń pẹlẹ náà afa kan yí pé zakatu yí pé ẹnu èrè nìkan ni wọn yọ zaka lórí ẹ wọn yọ zaka lórí lórí ojú owó kápítà ẹwùsẹ násù wà lórí ẹ ó sì sọ yí pé ẹtọ́ bá ní násù ẹ lẹ wọn ni kò mú wá ní mo sọ lórí kíni programu jẹta náà ni pé kò sẹ́ni ẹ méjì adara láàmú babaláàmù násù ṣé àmọ́ sẹ́ni násù sí ni ẹ sọ yí pé kájọ pàdé pọ̀ sẹ́rí kájọ máa pàdé wallahi azim yóò tún àwùjọ ṣe o ẹ bẹ̀rẹ̀ inú nǹkan tí ó yẹ kí a fi gbà yìí bá a fẹ́ ṣe fọ́lọ́hún ní kẹ́ ẹ máa kí sí àwọn àfa àpapọ̀ ẹ má jẹ́ kí wọ́n kálukú gbé nítorí bá sọ lọ mọ́ kódà èmi má sọ kankan ẹ má jẹ́ ń gbé lọ ẹbí lè rí ẹ má lè rí ẹ wá tẹ́ bá ti ṣe èméjì tẹ́ bá ti rẹ́ lómi tòní rárá kò rí bẹ́ẹ̀ ẹ sì pèmí kó wá dìfẹ́ǹdì tó sọ wa ntọ́ sọ fún wa torí abọ́nà ọ̀nà tá a fẹ́ tọ̀tà fẹ́ bu àlùjánnà ní ìsìlámù ó sì jẹ́ yípe a máa mú balabala tá a fi lélẹ̀ mú yípe ẹ̀mí wa balẹ̀ sí léyìí yípe ọ̀nà ìkíyà ó kíyà wọn ò jiyàn sí ìsìlámù láyé ànàbí sọ̀sà wọn ò jiyàn sí ìsìlámù láyé àwọn khulafa ar-rashidun ìgbà tó di pé gbogbo ẹ̀ ń dàrú tí ìfẹ́ ẹnu dé tó ń kálukú ń ṣe ìsìlámù ní ṣe pé òun ṣe fún ara àwọn àti àǹfààní ara rẹ̀ lójú tó ń kálukú yà bí sí yà yẹ ọ pé kéde ó ń kálukú ẹlòmílẹ̀ ra 1 hour lórí program lórí rédíò tàbí tẹlifíṣàn
tó yẹ pé yọ sọ yìí pé jọ́sà owó kálukú ọ̀sọ̀ tiẹ̀ lọ nígbà tí ọ̀sẹ̀ nígbà tẹ́lómi bá fẹ́ dé olóòtú ra 1 hour àbí 30 minutes yóò tún lọ yìí pé nítorí kọ̀dá ẹ̀kọ́ dànù ìbùlẹ̀ fẹ́ káwọn èèyàn yá sí mọ́tò kálukú bá jókòó wípé àfọ̀dídàtà sheikh ìyẹn àfáàwọ̀ àgbà ẹ̀sọ́ báyìí ìtàkùn ọ̀fẹ́ yé wa ẹ̀sọ́ fún wa kílẹ̀ rí nígbà tó bá yìí sọ tiẹ̀ lọ́tọ́ sọ fọ̀dídàtà sheikh ẹ̀ náà ní tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ lórí ẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ ká gbọ́ ó rí i pé ó kálukú àkọ́kọ́ kájàkájà yóò dẹ̀kú lórí rédíò yóò dẹ̀kú lórí tẹlifíṣàn yóò dẹ̀kú láwùjọ kódà yóò dẹ̀kú bí wáàsí ibi tó kálukú sí kírun jímá torí ó gbà yìí pé anáwàrà àwòrán náà sán ó gbà yìí pé àwọn kan bẹ lẹ́yìn ẹ̀ tí wọ́n bí léèrè tọ́sọ jáde masuliyatil kalima masuliyatil kalima ni a máa pè ní sẹ̀ríà yìí pé tó bá ti sọ tó bá ti bọ́ báyìí ó dùn fún un tí wọ́n lè bá wà láwùjọ kódà ó kálukú ọmọ sọ yìí pé ó kálukú ọmọ ìwọ̀n ara rẹ̀ kálukú ọmọ ránkì lẹ́wù ẹ̀ ìkan nínú àwọn àmì ṣé ránkì wọn ń pè kíni wọn yọ ọmọ bẹ́ẹ̀ bá jókòó èmi tí mo jọ́ máa kéwù àti ẹni lómi ìjókòó tó jẹ́ àfa á ti mọ̀ra wa kálukú lè jókòó jẹ́ yóò sọ pé wọ́n wí tí wọ́n bá ti wí òun náà kọ́ sọ pé bẹ́ẹ̀ ni tí wọ́n fẹ́ lagidi pé kò rí bẹ́ẹ̀ àwọn tí wọ́n sáré bàjá wọ́n kọ́ sọ pé kí ló dé tí ò fi rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ agidi ọ̀rọ̀ tá a fẹ́ bí léèrè ọ̀rọ̀ yìí pé Kùránì àdìsí ni tíra náà ẹ kó tíra jáde tí ó bá rí bẹ́ẹ̀ jẹ́ àmà tí ó bá rí bẹ́ẹ̀ jẹ́ àmà tí ó bá ṣàlàyé tó bá sì sọ tẹ́lẹ̀ bá ṣàlàyé jẹ́ pé bẹ́ẹ̀ ni ó parí àlàyé ntọ́ sọ yẹn àlàyé ni bẹ́ẹ̀ àlè mà tán wa fawqa kulli dhi ilmin alim ọlọ́ọ̀ba lọ́mọ jùlọ nítorí wọn kàlùkù ó sì kó gbó ìwé wọn kàlùkù ọkọ̀ líle òun ló ti jàǹfààní ẹni ó ti bí ló ti jàǹfààní tiẹ̀ àwọn tí wọn gbó jàǹfààní ẹ dákun ẹ bá ní kọ́ sílẹ̀ ní òtí ẹ̀ dáhùn pé ó ṣe pàtàkì wọn kàlùkù àrùn kàlùkù wà balẹ̀ tí ẹni tí ó ní ránkì tó ga nínú àwọn àmì bá wà bí àbáwọn ọlọ́pàá tí ẹni tí ó ní ránkì tó bá kódà kó ṣe ránkì kan ló fi jùlọ ẹ rí i pé wọn kàlùkù sì máa ipò rẹ̀ ní àwọn àfáà ló fi mọ ipò kọ̀ọ̀kan tó ń kálukú wà lẹ́yìn tí ò ní kan ṣe gbọ̀n yìí pé wàláhì mi ní tí ì fẹ́ ṣe eléyìí ò clear ní gbogbo nǹkan ó fi clear sí wa ẹ dákun ẹ mójútó kọ́kàn máa jẹ́ pé àwọn àfáà kan dààmú wọ́n dààmú nítọ́fà dààmú ní pé òun kálukú ní sọ tiẹ̀ kálukú ní kójọ kiri ìfẹ́ inú làwọn tí wọ́n sì ń tẹ̀lé jọ ń tẹ̀lé lọ́pọ̀lọpọ̀ kò sẹ́ńtọ́ fẹ́ gbòòtọ́ rọ̀ nítorí wọ́n ti rí pé ó gbé àwọn tí a kà ń bá lọ rèé àwa sọ ìsìláàmù di pé inú ìjọ tíya ní títí a tún fi dáa ju tàwọn eléyìí lọ ni pé àwa tó máa ń ṣe kẹ́nẹ́lẹ́ àìsàn lóru àwa tó máa ń lórí òkè orí òkè tó ń lọ àtàìsàn rẹ tó ti bá kọ́ àmú tó ti bá súnà mú tó bá ti bá mú máa lórí òkè ẹ tí ọba bá mú ọ̀rọ̀ pé rárá àyẹn tí wọ́n ti ń sọ fún wa kódà mọ́sáàsì kan bẹ́ẹ̀ lù bìkan ṣe pé wọ́n mọ́sáàsì ti bẹ́ẹ̀ lù bìkan tèmi náà mọ́ mọ́sáàsì ọ̀hún tó yẹ pé ní ọ̀dọ̀ wọn haramu ni wáàsì kò sí wáàsì sẹ́ haramu ni ẹni bọ̀ tó bá yí pé wọn ó dé tó bá di pé asalaamu alaykum wọ́n sọ pé ibi ìkọ́ masaasi ti wọ́n ṣe masaasi tẹ̀ ṣe wáàsì lẹ́yìn wọ́n sọ alámàtà sálà wàmíkà sálà tí a máa sọ yìí tí a bá ti ṣe tán ìtòkù ni pé ẹ̀yà kàmáàlì wọ́n mú 2 naira wá ìyá kí ni mú 20 naira ìyá kí ni mú 30 naira láàrin ìṣẹ́jú mẹ́wàá tí wọ́n fi gbà ń kálukú sílẹ̀ ọ̀lẹ́ ọ̀pọ̀ wọ́n sì ti masáàsì yòókù tún dìrọ̀ mí ẹ̀gbọ́n mi ta jọwọ́ ọmọ masáàsì ọ̀hún torí ó súnmọ́ lé wọn ẹ̀ sì mọ ibi tí masáàsì ọ̀hún náà wà. nítorí ìdí èyí wọ́n sì ké fún àti wọ́n ní kò sí ntọ́jọ́ ìgbé ara wọ́n ṣe wáàsì wọn náà báwo ti ṣe táwọn náà lọ́ba tí ọlọ́mọ kan tó ṣe kí lọ́dọ̀ pé ìmáàmù ó sì gbà kí ní ìsìn pé yóò ti ṣe kéde ka tí wọ́n bá lọ sọ̀rọ̀ fún mọ́mù jẹ́ pé kò sáàyè bí ẹ dákun ẹ má dàwọn sáájú àlọ́ ẹ má kò sí wáàsì dàárọ̀ yìí wọ́n sì ń bẹ́ẹ̀ àbí ṣé ó sì wà bẹ́ẹ̀ àwọn lè jẹ́rìí tí mò ń sọ wọ́n ní wọ́n sì ẹ má jẹ́ àwọn olú nǹkan padà kí wọ́n máa rú nǹkan máa wà lójúmọ́ ẹ máa ké sáwọn àfáàtì wọn ni o ẹnitẹ yìí ó lò láyé tó ayé pé kídìmọ̀ ọlọ́ọ̀lẹ̀ yẹn fi ṣe
oní ọlọ́ba lọ́dọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ nìkan bá ti ra ṣe jẹ́jẹ́ yóò ti ba jẹ́jẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. àwọn ẹ̀kọ́ ń bẹ tó yẹ kí àwọn àfọ̀ ọ̀ma tó jẹ́ yí pé àsàsàn ìfẹ́ inú àti àìníkànṣe wọn ò mú kéwì àti ìsìláàmù lọ́nà ṣẹ́ wọ́n kàn fẹ́ máa jẹun lórí ẹ̀ ni. wọ́n kàn máa jẹun káwọn sọ pé ẹ wá fún wa ló ní ẹ fi jókòó tí ẹ máa ń tù fún yẹn ẹ máa mú tó yẹ pé ìwọlọ́ àlọ́ ó tún san gbẹ́rẹ́ ọ̀wọ́ ànímọ̀ yàtọ̀ láàrin pé ṣé babaláwo ni á sáàfà ni á èyí àfa àwọn ọmọ kéwú débi tó yẹ wọn ọmọ kéwú dé èyí babaláwo wọn ò tún máa gbégún kápẹ́ babaláwo ibi wọn fẹ́ yà sí àwọn sì náà ń lídìí àwọn èèyàn bóun wò tí ní sọ́yìn náà mọ̀ ń bọ̀ ń bẹ̀rẹ̀ mi àti ọ̀gá mi mọ́físàtì àǹtí ọ̀fàbọ̀ níjẹjọ akọjá ní ibìkan lóṣogbo ń bí bá gbẹ́ nìkan tí ń ṣe tafsiru ó ń ṣe ìǹkárù lẹ̀ hakíkọ̀ ọ̀rọ̀ yẹn ọwọ́ mi lẹ́mìí pọ̀ kódà mo gbà mọ́ yìí pé abálẹ̀dùn bí ìbá ṣe pé náà tó ní tafsiru jùmọ̀ lọ́ọ́ ṣe ní lọ́dọ̀ wa wọ́n fẹ́ sọ wípé abálẹ̀dùn kí bàbá yìí kó fi parí tafsiru kí wọ́n abilé rè bí ọ́n ta kó ń tọ́jú òótọ́ ó ṣe tafsiru wọn wá fẹ́ bu ẹnìkan mo rò pé jáde pé àwọn afá orí ìgbàdí bá ti mú kí náà wọ́n máa sọ̀rọ̀ síra wọn tó yẹ wọ́n fi lọ́ọ́ ká kéwù gidi wọ́n máa fúnra wọn léṣe ọ̀rọ̀ tí ò nẹ̀ẹ́sẹ̀ tí ò wúlò. àwọn ń gbọ́nu spíkà yìí pé tí ń sọ yìí pé wọ́n sọ pé àwọn kan ò máa kéwù àbí kéwù ni wọ́n náà máa ṣé wọ́n gbọ́ Yorùbá sọ̀rọ̀ Yorùbá ni tá à ń wí bí ọba gbọ́ Yorùbá tó ayé pé Yorùbá lè jẹ́ àṣì ẹ sọ fún òun náà yìí pé sórí bí Yorùbá tá à ń sọ yìí ọ̀gbọ́ abókẹ́nu wọn náà sún mẹ́yìn ni bọ̀tẹ́ ẹ̀ máa kéwù tòótọ́ ṣe ẹ̀ máa ẹ má sì mí gbọ́ èmi ọ̀sán pé ẹ̀ máa kéwù rárá o ṣùgbọ́n bí téèyàn bá kọ́ dé ni kọ́ sọ dé orí ẹ̀sìn ni kọ́ sọ pé òun fẹ́ jẹ lé lórí sáwọn tọ́jú yìí pé a fi ń so lórí gbogbo àwọn ẹ bá lọ wọ́n ẹ̀rí kọ́ ọ̀pọ̀lọpọ̀ lórí sì yí padà nípa tó jẹ má bẹ́ẹ̀ tẹ́ bá wò Òṣogbo bàbá ìmáàmù Òṣogbo Ajísáfẹ́ bàbá Ajísáfẹ́ ẹ̀kọ́ ni ó lè sọ Lárúbáwá ó lè dá tíráàkà ó sì lè dá tú ó lè ṣe kútúbà kó tú èmi ti jókòó sí àrí àjíjọ sọ kínní gan-an bẹ́ẹ̀ bá dé Ìlọrangún bẹ́ẹ̀ bá dé ibo tó ni ó fi méjì gbòǹbí bẹ́ẹ̀ dé Kírun Ọ̀yọ́ tí wọ́n bá gbé kútù bàbá yìí wọ́n máa kà lọ tí wọ́n ti pọ̀ yìí síbẹ̀ gbogbo òlú yòókù rí síbẹ̀ gbogbo òlú yòókù rí àbáwọn míì ṣé n ta wá ń jẹ pé à ń jẹ aṣáájú lé lórí sáà ní ipò ẹ̀ lọ sáà ní ta fi jẹ aṣáájú yẹn lọ bí eléyìí ní ká pera wa sákìísì kì í ṣe ká máa lò fẹ́nu pé àgbà tàbí ká máa sọ wípé níta bàbá wa ti gbé bàbá wa ti ṣe nìyẹn bí bàbá ẹ ti ṣe Islam lọ fẹ́ ṣe àbí bí bàbá ti ṣe bí bàbá ti ṣe àṣì máa kó àkísà bàbá wa kákísà lẹ̀ tá a jẹ mógún àṣì máa wọ̀ kátó pélé náà láfíà máa wọ̀ kiri tálá nìyí padà ń bi tọ́lọ́hún àní lo súnà Ànábì wa Muhammad sàṣà tó jẹ́ pé tó bá ti ń lo súnà ó ti dẹ̀ ń ta àti orí mú yí pé eléyìí ní pọ́blẹ́mù láwùjọ ẹ ti bá lo súnà ó ní àwọn tí wọn lo súnà wà máa wẹ́sùn sí lẹ́sẹ̀ ẹ ti lo súnà wọ́n gan wọ́n bẹ̀ kọ́lọ́pọ̀ òmú bóun bá fáwọn gbọ́n tiẹ̀ a ní ìwọ a ní ibùdókòládé òníwọ torí ọmọ yìí pé Usama ní irùngbọ̀n a ní àwọn ọmọ rẹ̀ nù wọ́n máa kọ́ kẹ́ òótọ́ ni súnà ni ọ̀ àfẹ́ rí gbígbé má bídí àlọ́fẹ́ máa fi súnà takùn tí ó náà ọ̀rọ̀ súnà tá à ń sọ ọ̀rọ̀ yẹn ní ká dì mú o ànábì ní tàmásàkù bí wàá di wàlẹ́ àbìnà ẹ dì mú o kẹ́ ẹ sì dìyìn mà ẹ rí i pé bàtà ọlọ́run náà fẹ́ lo kánàbí ò di ìsìláàmù nígbà tó fẹ́ lò nù súrà kan mo ti gbàgbé bọ̀tí ayé mo fẹ́ mọ́ ẹ ọlọ́run ní fastam sick
fastamsik billadhi uhiya ilayk innaka ala siratin mustaqim. ọlọ́run wà níbi sọ̀sán kò sọ pé famsiki ó ní fastamsik lọ́dọ̀ àwọn lábáwá àwọn ti gbọ́ yé fastamsik ìtumọ̀ ẹni pé májí ọ̀bọ dìmọ́ Kùránì yìí àti súnà tí mo mẹ́sí ọ yìí fastamsik billadhi uhiya ilayk ní tí mo mẹ́sí ọ kó dìmọ́ sísinsin báyìí innaka ala siratin mustaqim tó ojú ọ̀nà lọ wá o ojú ọ̀nà tí ó sì wọ kọ̀wọ́ ntòsí déédéé ni o ọwọ́ ni khudhu anni ayyuhal qawm ẹ̀yẹ yẹn ẹ̀gbọ́ o fa innakum wallahi in lam taf'alu latadillanna olóòfin ọlọ́run bá búra tẹ́ ẹ̀ bá tẹ́lẹ̀ súnà ẹ̀ sọnù o ojú ọ̀nà ànulẹ̀ wá o. àwọn hadithi pọ̀ inú ẹ̀ ní hadithu Hassan ibn Atiyya ó ní Jibril kọ́nà ọba ní kẹ́ gbogbo wọn yanzilu ala nabi sallallahu alaihi wasallam bi sunnah ọmọ ń sọ̀ kalẹ̀ pẹ̀lú súnà fún ànàbí ni bi sunnah kama yanzilu alayhi bil Qur'an gẹ́gẹ́ bí tí máa ń sọ Qur'an kalẹ̀ fún àti súnà àti Qur'an látọ̀dọ̀ Ọlọ́run náà ló ti wá torí Ọlọ́run ti sọ wípé wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa àti lọ́dọ̀ Awza'i inú níta àwọn tí wọ́n jẹ́ ní Ọlọ́run tí wọ́n tẹ̀lé súnà ti sọ Imam Awza'i ọ̀sọ̀ ó ní Abu Ayyub ó lọ sọ pé idha haddatha ar-rajula bi sunnah tó bá sọ fáwọn èyí pé súnà ní kíní yìí tó sọ fáwọn èèyàn tó sọ fẹ́ nìkan tó wá sọ fún yìí pé da'na min hadha wa haddithna min al-Qur'an tó sọ fún yìí pé fi súnà lẹ́gẹ̀rẹ́ tó jẹ́ mọ́ Qur'an kọ́ bá ní sọ ó ní fa'lam annahu dallun mudil ó ní kọ́ ọmọ yìí pé lẹ́yìn ti sọnù ó tún sọ ẹlòmíín ni. Imam Shafi ló fi sọ fún ayé pé ọlọ́ọ̀ni laqad manna Allahu ala al-mu'minin idh ba'atha fihim rasulan min anfusihim yatlu alayhim ayatihi wa yuzakkihim wa yu'allimuhum al-kitaba wal-hikma wa in kanu min qabl lafi dalalin mubin. Imam Shafi ní pé wa yu'allimuhum al-kitaba wal-hikma ọlọ́run sọ yìí pé òun ṣàánú àwọn mùsùlùmí nítorí pé òun rán òjíṣẹ́ sí wọn tí ń sọ oríṣiríṣi àwọn àyà Kùránì fún wọn tí sì ń fi al-kitab tí ṣe Kùránì tí fi ń yé wọn wal-hikma àti súnà rẹ̀ ó ń fi Kùránì àti súnà ó fi ń yé àwọn ọmọlẹ́yìn ẹ̀ wa in kanu min qabl lafi dalalin bọ́jẹ́ pé wọ́n ti wà lójú ọ̀nà àná tẹ́lẹ̀ ó fẹ́ pé Kùránì àti súnà wọn ò lè yà o bẹ́ẹ̀ ni kaba ní súnà lélẹ́yìn díẹ̀ ọ̀njáde lọ nìyẹn ẹ̀tọ́ bá ní Kùránì nìkan ló ń fẹ́ tẹ̀lé wọn ò fẹ́ tẹ̀lé súnà eléyìí ti di kèfèrí ó fẹ́ ní pé kó bìlífù nù ànábì wa Muhammad sassan àti ntọ́sọ jáde ẹlẹ́ẹ̀kejì ẹ̀tọ́ bá ní Kùránì ló ń fẹ́ tẹ̀lé wọn ò fẹ́ tẹ̀lé súnà tàbí súnà abẹ́ni súnà ní eléyìí ó ṣe kínní èyí tó ṣe náà ó ti takò torí tí ànábì bá sọ fún yín pé ẹsẹ ni ètò náà bá ṣe ẹkọ ṣe ẹ mbẹ torí Quran lọ sọ wípé uswatun hasana ètò ìsọ yìí pé àwọn sàbẹ ṣe tó ti sọ yìí pé ètò ṣe kò sí láì fi ń bẹ kò sí láì fi ń kẹ́yìn ní òsì ẹnu pé súnà yẹn ó ní kàtígórì ó ní tartibat súnà kàwùlíyà tí mẹ́tẹ̀ẹ̀ta bá papọ̀ ní sàlàyé ẹ̀ fún yín kí tó gbé máìkì lẹ́ni sí i tí mẹ́tẹ̀ẹ̀ta bá papọ̀ súnà pànàbí sọ̀rọ̀ àti súnà iṣẹ́ tó ṣe àti súnà tó rí kanú àǹsàbí tí yọ kọ̀ǹfàmù tí kò sọ kankan pa rẹ̀ tí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kàwùlíyà lẹ àkọ́kọ́ ti ṣíwájú ntọ́sọ jáde lẹ́nu láti ṣíwájú ju ntọ́ ṣe ń ṣẹ́ tí ò sọ lọ ntọ́sọ jáde ó sọ́ǹgì ju ntọ́ ṣe ń ṣẹ́ tí ò sọ lọ tó bá jẹ́ pé fìlíyà àti ntòsẹ́nsẹ́ àti ntí ọkọ̀ fáwọn lọ́dọ̀ sàbẹ̀rẹ̀ ntòsẹ́nsẹ́ láti ṣíwájú irú ẹ̀ sì wọ́pọ̀ ní ìsìn àpèjúwe ẹ̀ wọ́pọ̀ tọwọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀ mọ́sáàsì súnà kàwùlíyà àbí súnà fìlíyà àṣeyẹmá tàkìrìríyà nìkan là ń ṣe
inú takiriya ni pé kúlẹ̀ wàhálà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lè máa ń kírun fáwọn èèyàn ní ìsìn gbogbo kódà ó fi máa sámú táwọn èèyàn kí tó bá ti ka súrà kan tán àbọ̀ ka àyà Kùránì kan tán yóò fi kúlẹ̀ wàhálà wa aláwọ̀ ká sọ pé inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar tó yẹ kó lókè ní ìsìn ó sọ kúlẹ̀ wàhálà Allahu samad yóò tún kí tó bá tún dé gẹ́gẹ́ kúlẹ̀ wàhálà súnà yẹ súnà takiriya ni kìí ṣe súnà kàwlíyà wàlà fi'liyya wàlẹ̀ kàwlíyà muqaddama ala fi'liyya wa takririya wàdà shama alfi'liyya wa takririya tuqaddam súnà alfi'liyya ala sunnati atakririya tí mẹ́ta tábà papọ̀ tọ̀rọ̀ láti síwájú tọ́ba kú ti iṣẹ́ àti ntọ́kọ̀nfàm fún àǹsà bí tí ìṣèpá nàbí ṣe ìtànàbí ṣe ń ṣe láti síwájú ẹnu tó sì ṣe níṣẹ́ òun náà ní pé yíka Kùránì ẹ̀ ní kì í fi kúlíwà láwàdán lé àwọn àyà Kùránì àti nǹka kájọ pé ní ọ̀sà fi parí ẹ̀ ní ó fi parí ẹ̀ ìgbà tí máa ka kúlíwà láwàdán ní bá wítìrì tó bá fẹ́ ka wítìrì rẹ̀ bó ti wá nu súnà nìyẹn ẹnu pé kanu sàbí ẹ̀ máa tẹ̀ra máa kúlíwà láwàdán ó sì ní wọ́n ké sí wa ó sọ pé ṣé n tó ní òun fẹ́ràn Suratul Ikhlasi ni àbí sọ pé fàkìbìrú anàlọ́ yuhibbu ẹ sọ fún pé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ umaru ó sì wà nù asaru pé umaru náà máa ń ṣe irú táwọn bàbá wa máa ń ṣe umaru máa ń ṣe ṣùgbọ́n gbogbo yẹ súnà takririya ni kì í ṣe súnà kàwlíyà wala fi'liyya bẹ́ẹ̀ yẹn bá wá ṣe àní sọ yìí pé ó ṣe haram ẹnu pa kàn sọ yìí pé khilafil awla la máa ń pè nù lọ nínú usulul fiqh ti ṣẹ̀ríà á sọ yìí pé ó ṣe ó gbé tó dáa jù sílẹ̀ ó wá ṣe ntí kò dáa òun náà dáa ṣùgbọ́n ntọ́ dáa jùlọ ló gbójú sílẹ̀ ẹnu ntí àwọn ṣẹlẹ̀ àti wọn ní sọ pé haram ní sàn ṣe kò dáa wọn ní pè mí wọn sọ yìí pé ó ṣe ntí kílà máa ń pè khilafu al-awla ó ṣe ó fi ntọ́ dáa jù sílẹ̀ lásán náà ló ṣe gẹ́gẹ́ bí ẹnu àsìkò tí wọ́n fún mi kó tó di pé àwọn pẹ́sàn ṣe ọmọ ṣẹlẹ̀ subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.